káàbọ̀ sọ́dọ̀ yín o. Ẹ ṣàdúrà fáwọn èèyàn wa. Àdúrà wa gbà. Amen. Àwọn tó fẹ́ gbọ́ wa lé ní ilé òní ṣe kẹ́yìn wọn. Amen. Ní January 2026 wọn á gbọ́ wa náà. Amen. Ẹ̀mí wa wà láyè. Amen. Ẹ̀mí tí wa wà láyé. Amen. Àwọn àdó Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá tí aláwo atẹ́gùn fẹ́ lásìkò yìí, wọ́n ní Kristi, ẹ̀yin wòlíì, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin evangelist, wọ́n lẹ́yìn náà ní ẹ̀kẹ́ tantan pé Trump ó yá káwọn ọmọ ogun wá o, àwọn alájàngbìlà, àwọn onísùmọ̀mí agbébọn rìn, gbogbo Christian náà ti pa tán. Ọ̀rọ̀ Trump, ọ̀rọ̀ Bọ́lá Tinubu, ọ̀rọ̀ àwọn onísùmọ̀mí tó ń wọ Kwara tó ń wọ gbogbo ẹ̀, ìjọ náà ti ẹ̀ bá yín sọ̀rọ̀ rárá lórí ilé tó ṣẹlẹ̀ sáà. Díẹ̀ nú ẹ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn ló ń darí Nàìjíríà pé a ti sọ ti pẹ́ pé àwọn ẹlẹ́mìí òkùnkùn kí Boko Haram tó wọ orílẹ̀-èdè Nàìjíríà láti sọ ń gbà yẹn àwọn náà ti máa gbàdúrà. A dẹ̀ ti sọ pé àwọn ẹlẹ́mìí òkùnkùn náà ló invite àwọn ẹ̀mí òkùnkùn yìí wá. Àwọn ẹ̀mí òkùnkùn ló ń lo gbogbo nǹkan tó ń ṣe yìí nílẹ̀. So bí Trump bá fẹ́ dé tàbí wọ́n fẹ́ ṣe kinní kankan, àwọn ẹlẹ́mìí òkùnkùn ẹ̀ wọ́n ti ṣe àyè sílẹ̀ tí àwọn sójà Amẹ́ríkà máa fún wọn lẹ́jẹ̀ mu, ẹ̀jẹ̀ làwọn fẹ́ máa mú tiwọn àti Boko Haram àtàràlù ẹ̀jẹ̀ ni a ti sọ ti pẹ́ tó ti ń sìn bí Trump wá ìyàn sí ní kí problem Nàìjíríà sọ́tù tó ti ń sìn ó lè wá àwọn tó ń fa ìfàkúfà yẹn tó ẹ wọn tún lọ. Alẹ́ ti sọ ń gbà yẹn pé mẹ̀sáyà ló máa tó lẹ́ẹ̀dẹ̀ yìí ṣe. Àwọn ẹ̀mí òkùnkùn ló ń dorílẹ̀-èdè láàmú tọ́wọ́n pa aṣọ lọ́dún yìí pé lálà máa lò lórílẹ̀-èdè pé wọ́n ń sọ òkú. Táwọn kan sọ fún yín pé wọ́n ń sọ̀kù, wọ́n ti ń sọ sí mọ́ṣáláṣí, ní wọ́n sọ sí ilé, ní wọ́n sọ sí ṣọ́ọ̀ṣì. Ohun onílé wọn ní tọmọdé bá sọ̀kù, wọn lágbóhùn onílé. Òun lé ní gbogbo yín gbọ́ sí yìí tó dẹ́rù bá gbogbo yín sí. Òkú tó ń sọ sórí òrùlé. Lóòlé agbóhùn ilé a ti sọ fún yín pé wọ́n ń sọ̀kù. So àwọn ẹlẹ́mìí òkùnkùn ni a ti sọ fún nígbà yẹn. Àwọn ló ń ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe plan tí iná máa ṣe ọwọ́ ìjọba Nàìjíríà ò lè ká wọn. Tinubu ò lè ká bí president kan bí Tinubu kú ọbẹ̀ lénìí tí olórí mi bá tún wọ ọbẹ̀ lénìí àwọn ẹlẹ́mìí òkùnkùn àgbáyé yẹn wọ́n á gbé sínú ẹgbẹ́ wọ́n á fún lẹ́jọ̀ mu kò sí nǹkan tó máa ṣe. Wọ́n á gbé sínú ẹgbẹ́ wọ́n á fún ní ẹ̀jẹ̀ mu tí ò ní mọ̀ àbí tí ó mọ̀ Nàìjíríà tí òun gan ò ní mọ̀ tó á dẹ̀ máa lò ó. Nǹkan kan ti sọ fún mi pé nǹkan tí àwọn ẹlẹ́mìí òkùnkùn fẹ́ kó máa ṣẹlẹ̀ Nàìjíríà ló ń ṣẹlẹ̀. Mo dẹ̀ ti sọ fún mi pé Tinubu ò lágbára lórí gbogbo àwọn yìí. kò wá sọ́nà àbáyọ. Tí ó ti ń sìn tí ó ti ń. àgbọ̀ ìsà. So bó ṣe ní nìyẹn mo dẹ̀ ti padà sọ fún yín lẹ́yìn ọdún yìí náà pé ọ̀rọ̀ ń sọ pé ìlú àwọn Fúlàní máa dún àdúnyà. Mo sọ fún yín lọ́dún yìí ó wà lọ́wọ́ YouTube. Ìlú wọn dẹ̀ máa dún àdúnyà pé òun máa dá sí wọn pé ìlú wọn máa dún máa ṣe kíni ó máa fàya. Mo sọ fún yín tó bá yá ilẹ̀ Haúsá wọn máa fi pàtàn ní nígbà tí ìbínú Ọlọ́run bá dé. Gbogbo ilẹ̀ Haúsá àbí apá kan ilẹ̀ Haúsá. Gbogbo ilẹ̀ Haúsá. Wọ́n ń kóra Nàìjíríà àbí ní oṣù wọn. Tó ti ń sìn. So àwọn tẹ̀lẹ̀ tó bá wọn máa ṣẹlẹ̀ ń bẹ̀. Tó ti ń sìn. Nàìjíríà ò lè pín mo dẹ̀ ti ń sọ fún yín pé Nàìjíríà ò lè ṣe kíni kò lè pín. Mo dẹ̀ ti sọ fún yín gbà yín pé ẹni tó bá sọ pé òun fẹ́ pín Nàìjíríà pé ẹ̀wọ̀n ló máa ṣe. Mo dẹ̀ sọ fún yín láàsì ilé ìtẹ́ ẹnì kọ́dùn ní láàsì lọ́dún yìí pé wọn ò lè fi Kálù sílẹ̀ pé Kálù á ṣẹ̀wọ̀n pé nítorí pé ó gbẹ́dọ̀ bá fẹ́ fi sílẹ̀ ó ní ẹ̀mí tó gbẹ́dọ̀ fi di ẹ lọ́wọ́ onítìrùbù mi pé tí ò bá fẹ̀mí kan di wọn ò lè fi sílẹ̀. Gbogbo àwọn òjíṣẹ́ láwọn Yorùbá àtàwọn ọmọ Yorùbá tó ń ṣépè fún mi pé Kálù ló máa gba Biafra Sunday Igboho ló máa gba Yorùbá nation tó ní kíní kankan tó ń ṣépè tó ń ṣe gbogbo mọ̀ ń wò wọ́n ni nígbà yẹn. Kálù náà nìyẹn bó ṣe wà mẹ́rin sí ló bá tí ì rí ẹ̀mí kan. Mo ń sọ fún àwọn kan ní Tinubu Tinubu bá fìrẹ̀ kì í ṣe Tinubu bí Tinubu bá fìrẹ̀ ẹ̀ afẹ̀mí ẹ̀ di. Tí ààrẹ bá fi ẹ̀. Wọ́n bá fi Kánú lẹ̀. Bẹ́ẹ̀ ni afẹ̀mí ẹ̀ di. Òun mọ̀ fúnra ẹ̀ tí òun mọ̀ pé ẹ̀mí òkùnkùn ló dá Nàìjíríà lónìí.
mo ń sọ fún un gbà yẹn pé Tinubu ò lè fi sílẹ̀ ẹ̀ á rìlíìsì ẹ̀ àwọn kan sàsọtẹ́lẹ̀ mo dẹ̀ sọ fún yín pé kì í ṣe Buhari ló wà lọ́rọ̀ Sunday Igboho àti tí àwọn ohun sọ kọjá tèmi Buhari ti kú tí kò yẹ kí Tinubu fi sílẹ̀ mo ti sọ fún yín pé àwọn ẹlẹ́mìí òkùnkùn mo ti sọ fún yín gbà yẹn. wọ́n ti fi Sunday Igboho lẹ́bi tí ó ti ń lọ ń bọ̀ wọn tó ti ó ti wọlé ń jáde. tó ti ṣe kò ṣẹ̀wọ̀n rí kò ṣẹ̀wọ̀n ní Kútọ́nù ìyá ọ̀fẹ́ méjì tí mo sọ fún ìgbà yẹn mo ń tẹ́mi kan ọ̀bá di mo náà lè fi sílẹ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n ti rìlíìsì ẹ̀ ní Kútọ́nù. ọkùnrin rìkọ́ọ̀dù rẹ̀ ó wà ń bẹ̀. a jẹ́ pé òun ti fẹ̀mí ẹ̀mí tó a ti ti tiẹ̀ sọ fún yín ti kálu ló kú ó báyìí. fẹnu ẹ̀ sọ pé lẹ́yìn ìgbà tí ìyàwó kú náà pè òun pé kó o máa lọ wọ́n ti sọ fún yín gbà yẹn ẹ tún lọ wò ó gbà tí wọ́n pariwo wọ́n ti rìlíìsì ẹ̀ wọ́n ti gbogbo bí rọ́bà lẹ́gbẹ̀rẹ̀ ọdún òun tó á ṣe kíni àbá lọ́jọ́ kan. àbálẹ̀ kan ẹ̀ ń sọ̀rọ̀ mẹ̀sáyà ṣé mẹ̀sáyà tẹ̀ ń sọ láti gbà yín náà. ìkọ̀kọ̀ ìlera Ọlọ́run ò yí padà Nàìjíríà kò sẹ́ni tó lè pín mo ti sọ fún yín gbogbo ẹ tó bá make attempt ẹ̀wọ̀n ni ẹgbẹ́ ọ̀gbà tó ti sọ káàdùn náà mo ti wọ́n ní ẹgbà ẹ̀kọ́ tó ààrẹ ẹsẹ̀ pé kó complete pẹ̀lú Buhari kó máa pàgbádá ẹ̀wọ̀ kó di ẹ̀kọ́ gbé sí post kankan wọ́n á jìyà gbẹ̀yìn ni ẹnìwọ̀n tó bá make attempt torí Nàìjíríà àwọn ẹnu kò ti sọ di country wọn àwọn lóru wọ́n lè ti sọ fún ìgbà yẹn pé bí mùsùlùmí àti kírísítẹ́nì bọ́ bá ṣe ń gbàdúrà fún Nàìjíríà ní Nàìjíríà máa le ní gbogbo wàhálà máa ṣẹlẹ̀ sí torí pé àwọn ẹlẹ́nukùn ẹ̀ sówó sókè ló sọ kọjá bọ̀tì ìpìnà ṣẹ́ ọ̀rọ̀ àgbà tí ò ṣẹ́ láàárọ̀ tó bá dọ́jú aláṣẹ kínní àṣẹ ó ń bọ̀ ń sìn yín o wọ́n lè sọ fún ìgbà yẹn pé ìgbà tó ń kó South Africa pélé Yorùbá náà jókòó sí ìyàwó ẹlẹ́mìí òkùnkùn. ó yẹ ká ẹ ti mọ̀ pé ilẹ̀ Yorùbá tó ń jókòó sí tó bá yá náà wọ́n ń bọ̀ ń bẹ̀ tó ti èsì bọ́ọ̀rọ̀ bẹ̀yẹn ṣe rí nìyẹn. so lórí ọ̀rọ̀ Trump àti. Trump kò sẹ́tù kínní tó bá wá tìbọn máa pa àwọn èèyàn ni ẹ̀mí máa lù sí ni ẹni tí ó rà wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà olódodo á ṣe kínní á pín bẹ́ẹ̀ tẹ̀lé kọ́ wá jagun ni. so ìyẹn ò sọ pé Nàìjíríà máa sẹ́tù ṣùgbọ́n wọ́n lè ti sọ bẹ́ẹ̀ ni. ní àríwòye tí àbí láti inú ẹ̀mí wá Trump ń bọ̀ àwọn Amẹ́ríkà ń bọ̀ àbí wọn ní wá. wọ́n wá àwọn máa wá ṣèrànlọ́wọ́ fún wọn àwa wá fúnrànlọ́wọ́. ṣùgbọ́n ṣé ẹ̀yin gbà pé lóòótọ́ àwọn kìrìsìtẹ́nì ni àwọn oníṣànbí yẹn ń pa ṣé lóòótọ́ ni pé àwọn kìrìsìtẹ́nì náà ń pa. tí wọ́n pa kìrìsìtẹ́nì wọ́n pa Muslim wọ́n gbé nọ́sẹ̀tì náà. ó dàbọ̀ sá ẹ ṣe òṣèré nìyẹn. onáà ti gbọ́ látẹnu wòlíì Fálẹ́yìn Ọlágúnróyè ọmọ ọlọ́mọdé abúlé gbogbo wọ́n sọ pé mẹ̀sáyà nìkan òun náà ni ó lè lọ nítorí pé kò sí nǹkan tí Tinubu fẹ́ ṣe tí ìjọba náà yóò fi bọ́ lọ́wọ́ ìpani atún padà bọ̀ ire o ó dàbọ̀.